kẹjẹrò ó sàmẹyìn mọ̀gún òun ní sáwọ wọn nílé ọwárọ̀ ògún àjíkítí sáwọ nílé alára ó pè ìyá òun òun fẹ́ yíga owó àyàkítí sáwọ lọ́kẹ̀jẹrò ó pè bàbá òun kú òun fẹ́ yíga owó ó sàmẹyìn mọ̀gún ní sáwọ nílé ọwárọ̀ ó ní pé òun fẹ́ ṣègbéyàwó ọmọ òun fẹ́ yíga owó. Ọ̀pẹ̀ṣọ́ mi ti wà lẹ́ o. Báwo ló ṣe lè jẹ́? Alẹ́ yìí ni bàbá yẹn máa gbó ẹ̀ wọlé. Alẹ́ yìí gangan ni bàbá yẹn máa gbó ẹ̀ wọlé. Mo lè fẹ́ kẹ́ ṣe kí mo fẹ́ kẹ́ block ẹ̀. Kò sówó lọ́wọ́ mi. Fọ orí bọ̀bọ̀ ìṣe. Ẹlẹ́yìn bọ̀bọ̀ yìí rẹ̀. Kí ni kèmé? Ẹ fọ o. Ìlú wọn jìnnà tó tọ́ o, ẹ fọ. Sọ́yìn mi oge ayé yóò rí ibùjẹ́. Tẹ́gbọ́n náà fọ orí, tẹ́lẹ̀ ìdórí tẹ̀fẹ́ fọ. Ẹ fọ. Òun ni bí ẹ̀ ní. Òun náà mọ bó ṣe kówó jẹ́rẹ̀. Kówó jẹ́rẹ̀. Ṣé bí e? Ọmọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹ bá ìgbèrò fún wọn. Ẹyin tó láyé, ọyẹ ìgbẹ́bọ̀ yóò. Atákéré ìyọ́dún ni mo ti wà lọ́wọ́ ẹ̀yìn. Ó dẹ̀ ṣọ́ pé kìíní máa ṣiṣẹ́. Tẹ bá fọ́kọ̀ táìmù, ẹ máa rí pípọ̀ ojú mi o. Bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀gá oúnjẹ máa ń wà nù kíchìn tẹ́ pé máa ṣe tàárọ̀ ọ̀sán àtàlẹ́ fún gbogbo wa tá wà nílé. Nígbà tí Nàìjíríà dá, ó ṣe dagun báyìí, ó ti dagun fún gbogbo yín náà nù. Sórí ẹ̀ yìí. Daniel, wá jẹ́ kí n sọ fún ẹ o, èyí tájà fi bọ́ọ̀mù ìṣeré ló fi ń kéje. Ìmáyìn sá. Ọ̀jẹ̀. Ìmáyìn sá. Ẹ ò ní máyìn. Wọ́n bá ti dọ̀wọ́ oúnjẹ náà ni ó ṣèbò fún un máyìn. Ènìyàn sẹ́ran kó mẹ́rin ṣe láyé náà wọ́n ṣe lọ́rùn. Girls do something, wants to signet content. We need Oga Olu. She is according to his name. She Oga Kini to Oga Olu. Tọ́gà ń tọ́ àtúnṣe ni pé gbogbo àná la rí pé tí wọ́n ń tọ́ àtúnṣe ni pé bí Nàìjíríà ṣe rí ń sin pé nǹkan ò fara wọ lọ ní gbogbo nǹkan bàjẹ́ ló fà tó ṣe pé ọ̀dọ̀ owó yẹn fi tí a fi ń gẹ̀tì half salary. Yes sir. But ọ̀gá Adébíyẹ yẹn àbẹ́ anybody bẹ́ẹ̀ sà. Bẹ́ẹ̀ a rí traces kankan sà. Bẹ́ẹ̀ ni sà. Okay sir. Ọ̀gá ní ká máa bọ̀ wá sọ́fíìsì. Okay sir.